ní ọmọdé àti ní àgbà. Koiki Media Break wọ́n ti láti lọ́sọ̀ bàbá wa kábíyèsí ọ̀kẹ́rẹ́ tí mo saki àwọn ẹ̀wò yìí. Ẹni tó jẹ́ akọ̀wé CAN ní lọ́wọ́lọ́wọ́ yìí àti olórí wọn bàbá venerable E.O. Àbáyọ̀mí ẹ pàtẹ́wọ́ fún Jésù bí wọ́n ṣe ń bọ̀ wá ẹ pàtẹ́wọ́ tẹ́ ẹ bá pàtẹ́wọ́ mi ò ní gbé gbòǹgbòǹ fún wọn hallelujah. Ọmọ ìgbàlà ẹ̀kẹ́ hallelujah. Ọmọ ìgbàlà ẹ̀kẹ́ hallelujah. Ọmọ ìgbàlà ẹ̀kẹ́ hallelujah. Àwọn ìgbìmọ̀ CAN àwọn ni wọ́n kí bàbá wa kábíyèsí tí ẹ̀ ń wò yìí. A ó sọ pé ó ní ìgbé ní tòótọ́ hallelujah. Tá a bá wá sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta.